kalẹ̀ ní Kútọ́nù ó ti kúrò ní Kèrémí ó ti di ẹrù àtàrí àjẹnàkú tí kìí ṣe ẹrù ọmọdé mọ́ ẹ̀yẹn wò ó ìgbà mélòó nìyí tó ti dogójì ọdún aṣọ ìlẹ́mú yẹn tẹ́ ẹ bá fẹ́ ra aṣọ yìí ẹ̀ ní jíyà rárá gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Kútọ́nù àti àyíká ẹ̀ pátápátá títí lọ Kánábí lọ́hùn àyàn ògo Olúwa tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ rí aṣọ yìí rà tẹ́ ẹ bá tún dé inú Vicaria Notre Dame ẹ ra aṣọ dà aṣọ rà ń bẹ̀ aṣọ wà ń bẹ̀ ní pọ́kúlówé ẹ rí aṣọ yìí kò payé kan rárá ogún àpòpéré ní ọ̀pá méjìlá ẹ rà fọ́mọ ẹ rà fáya ẹ rà fárá ẹ rà fálejò ẹ rà kó kárí gbogbo ilé o. Ìdílé mímọ́ ẹ̀yin ará ẹ̀ bá wa yọ̀ ẹ ra ṣọdún wa ẹ̀yin ará ẹ̀ bá wa yọ̀ ẹ ra ṣọdún ẹbí tààrà ọ̀rẹ́ ẹ̀ bá wa rà á o ẹ̀yin ará ẹ̀ bá wa yọ̀ ẹ ra ṣọdún à ń ṣọdún aláàbò ìdílé mímọ́ o à ń ṣọdún aláàbò ìdílé mímọ́. Béèrè wípé níbo la ó ti ráṣọ yìí rà kò ṣòro rárá o tẹ́ bá ti dé ní Vicaria àti Sacré-Cœur lọ́hùn ẹ kàn sí alàgbà Labi François lórí nọ́mbà 97 72 06 àti 02 tẹ́ bá tó Notre Dame ńkọ́ ẹ̀yẹ kàn sí alàgbà Victor Adéròmú táǹpẹ̀ ní pásítọ̀ 97 61 77 àti 69 ẹ wá kọjá sí coordination Vicaria àti àtòkòkòdì lọ́hùn tẹ́ bá ti débẹ̀ ẹ rí ìyáàfin Paulina Abidogun lórí 95 28 36 àti 79 tẹ́ bá tún fẹ́ ẹ wá kọjá sẹ́gbọ̀n àwọn ọmọ ìyá wa lọ́hùn nítorí ìkẹ́kọ̀ọ́ náà ló da gbogbo wa pọ̀ àwọn ọmọ ìyá wa ògo Olúwa ní Kánábí lọ́hùn ẹ jọ sí akọ̀wé wọn Alexis lórí nọ́mbà 91 37 43 àti 58 ẹ ra ṣọ́ra ní kíá ní wéréwéré ọdún ìyàbò kájú wọ́n pàdé ní 12 oṣù karùn-ún yóò sọ kùtù wọ̀wọ̀ ọdún ìyàbò.